Ẹ ṣé gan ẹ̀yin tí ẹ máa ń bá wa wo àwọn videos wa ní gbogbo ìgbà. Mo tún ti gbé tuntun dé o. Ẹ̀yin náà ṣá mọ̀ pé ọ̀tún lọ́jọ́ ń yọ. News tuntun la máa ń gbé wá sí orí ìkànnì yìí ní gbogbo ìgbà. Ẹ̀yin tí ẹ dẹ̀ máa ń bá wa like, tí máa ń bá wa share, ẹ ṣé gidi. Ẹ make sure pé ẹ wo fídíò eléyìí parí. Bẹ́ẹ̀ ni ẹ wò dé parí kẹrí nǹkan tó tún ṣẹlẹ̀ níbẹ̀. Eléyìí àrà ọ̀tọ̀ ni ó gbẹ́nu tán. Ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe wá bá mi wò, ẹ máa bá mi like, ẹ máa bá mi share, kẹ máa comment. Ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ jọ̀ọ́ ọ̀fẹ́ ní subscription, kò ná yín lówó, kò ná yín ní extra data. Ọwọ́ tẹ fi ń like, tẹ fi ń share, tẹ fi ń comment, tẹ fi ń subscribe, ẹ ní fi gbọ́mọ sí lágbára Ọlọ́run. Ẹ ní fi gba lẹ́tà ìbànújẹ́, nǹkan rí nǹkan ayọ̀ lẹ máa fi ọwọ́ yín ṣe. Ojú tẹ fi ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ ni tí tẹ fi ń gbọ́ wá kò ní di. Till I come your way again. Bye bye. Wọ́n fẹ́ tọ́lé sà, agbára méjì ni. Ṣé wọ́n fẹ́ negotiate? Àìmá negotiate pẹ̀lú wọn is to save other people. Otherwise, àwọn tó kù tó bá negotiate pẹ̀rẹ́, ẹ̀mí àwọn tó kù láyé ní gbogbo Nàìjíríà, ní gbogbo ìlú kìíní kò save. Ṣé wọ́n fẹ́ lo force? Most cases force no máa ń lò, but ṣá ready láti lose àwọn èèyàn yẹn. Kò síbi tó ti ń ṣàánú terrorists. Wọ́n máa ń pa wọ́n, máa jáde fún wọn tán ni. But àwọn ọmọ yẹn ńkọ́? Àwọn ọmọ yẹn sì bó bá ní political bó ṣe ní political undertone, àwọn ọmọ yẹn gan kò jẹ́ káṣírí wọn tú. Because tó bá yẹ pé kò sáwọn ọmọ yẹn, wọ́n ti gbà àwọn ọmọ yẹn jáde. Tí government ò bá wá lo force, àwa máa bí wọ́n pé kí ló dé tí wọ́n ò lo force. Tó bá jẹ́ pé kò sáwọn ọmọ yẹn ń bẹ̀, tí government ò lo force, a máa bí wọ́n pé kí ló dé, kí ló ń try láti protect. But now we have cause to ask the government because we know that one protect. Àwọn ọmọ yẹn, but ká ní kò sáwọn ọmọ yẹn bẹ́ẹ̀, a máa bí wọ́n pé kí ló dé tí wọ́n ò ṣe lo force. Àwọn ọlọ́pàá dà, àwọn army dà, kí ló dé tí wọ́n ti that there's no government that will bargain with terrorists. Look after yourself, protect yourself. Tí ọmọ ẹ bá ń lọ sí school, tí ò save, tí ò wà gated, jẹ́ kó ọmọ ẹ jókòó sílé, gba teacher fún kó máa wá máa kọ́ ọmọ ẹ lé pẹ̀lú curriculum. Because yàtọ̀ sí àwọn terrorist tó ń bargain, tẹ́ bá dẹ̀ rí àwọn terrorist tó ń bargain, wọn kì í kó wọn lọ sínú community, wọn kì í kó àwọn èèyàn pọ̀ bẹ́ẹ̀ yẹn. Wọ́n lè mú bí méjì mẹ́ta, wọ́n lè jẹ́ lójú ọ̀nà, ó lè jẹ́ ní kí wọn kì í sábà lọ sínú community bẹ́ẹ̀ yẹn kó lọ kó àwọn èèyàn bí kó wọn lẹ́rú. Ẹ rí pé ńgbà mi tí government ò bá fún wọn látẹ̀ńṣọ̀n, wọ́n máa ń waste àwọn èèyàn yẹn. Irú àwọn bandit tó máa ń lọ kó àwọn èèyàn pọ̀ bẹ́ẹ̀ yẹn, attention government no máa ń sábà wá. So mo fọlọ́run ọba bẹ́ẹ̀, look after yourself. Tọ́mọ ẹ bá ti wà ní school tí ò wà gated, jẹ́ kọ́ ọmọ ẹ kúrò ńbẹ̀, máa kọ́ ọmọ ẹ láti ilé. Ẹ máa sún ọmọ yín mọ́dì. This is not about blaming the government. All over the world kò sí government tó ń bargain pẹ̀lú terrorist. Kò sí, wọ́n máa ń pa wọ́n dànù ni. But we are in a situation, we are in a dilemma. We are in a situation whereby our government cannot use àgbà ní wípé number one, bóyá kọ́lọ́run fọwọ́ kan àwọn people yẹn ní inú lójú. Ẹ̀yin àjẹ́, ẹ̀yin oṣó, ẹ̀yin babaláwo, kọ́lọ́run dá wọn lédèrú, kọ́kọ́ ní kan máa lọ, kán wà wọn sí títì. Kọ́lọ́run má jẹ́ kí wọ́n ṣinú bí. Because when they wait after some time, ara wọn nǹkan tó bá ń trigger wọn, tán bá rí pé government ò wà forthcoming, wọn ready láti bargain. Wọ́n lè wà triggered láti bí àwọn fẹ́ tẹ̀síwájú, kán fẹ́ kúrò ní that point ibi tán wà yẹn, ìtẹ̀dó tán wà yẹn, wọ́n tún fẹ́ lọ ṣiṣẹ́ mi, wọ́n wá wò pé bad market leléyìí fáwọn. Wọ́n lè wà triggered kan ṣe nǹkan tí ò yẹ kan ṣe. Kọ́lọ́run kó pẹ̀tù sí wọn lọ́kàn, kọ́lọ́run má jẹ́ kí wọ́n ṣinú bí, kọ́lọ́run kó kọ̀ jẹ́ kán wò níbi kan níbi lẹ́ẹ̀kan náà, kọ́lọ́run jẹ́ kán wò kí wọ́n kọ̀ change ọkàn wọn. Ibi tí
àdúrà ti wọlé nìyẹn èmi ò sọ pé àdúrà gọ́ọ̀mẹ̀ntì fún àdúrà àwọn tó ń àwọn terrorist yẹn k'Ọlọ́run fọwọ́ tọ́ wọn lọ́kàn kí Ọlọ́run dá wọn lédè kó bínú kó àwọn ọmọ yẹn síta kó má ṣínú bí pé wọn ò dá wọn lóhùn torí ìgbà míì wọ́n lè bínú pé wọn ò dá wọn lóhùn okay God end it all but sin mo fi pé gẹ́gẹ́ bí abiyamọ àti Yorùbá ta jẹ́ government lè má lè dá and the reason is that wọ́n mọ̀ pé àwọn máa record casualty wọ́n mọ̀ pé táwọn bá dára yẹn àwọn gbogbo àwọn ọmọ yẹn gbogbo àwọn people yẹn pátá ló máa lọ ló máa kú wọ́n mọ̀ government mọ̀ pé táwọn bá lo force nsìn gbogbo wọn ni mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ pé kíní ní political undertone nínú èyí tẹ́ fi máa jẹ́ kí wọ́n lò yín as tool ẹ lọ kún fún àdúrà kọ́ lọ ń da àwọn people yẹn lédèrú ẹ lọ kún fàdúrà kọ́ àwọn people yẹn má ṣínú bí pé government ò fẹ́ negotiate torí kò sí government tó ń negotiate pẹ̀lú terrorist not because of government o government ní ààbò nítorí àwa individual government tó bá negotiate pẹ̀lú terrorist tó ti pa gbogbo ẹ̀mí àwọn tó kù insensitivity ni mi ò fẹ́ kí government dẹ̀ máa reassure pé well kàn come out clean kàn sọ fáwọn èèyàn the situation ẹ mọ̀ pé àti bí ijọ́ mẹ́rin mo ti ń sunkún ṣe rántí torí pé wọ́n ti gbé kinní yẹn síta lẹ́nìí mo ti rí ibi kan tó ti sọ òun ló jẹ́ kémi náà wá sọ fún yín pé the way is stand kò sí lọ́wọ́ government. kankan mọ́ honestly tí mo dẹ̀ fi pé ká ṣe ó ní pé tí àwọn èèyàn bá push government dé stage kan tí government bá wá lọ take force action forcefully tó lọ wọ inú ibẹ̀ yẹn ó ṣeé ṣe ká má ra àwọn èèyàn wa mọ́ tán bá push ẹ̀ débì kan tí wọ́n wá lọ ní okay àwọn wọ́n ní tẹni ẹ tí wọ́n bá lọ gbà wọ́n wá ẹ ní rest ẹ ní ṣe kíníkan tá a bá máa gbogbo ẹni tó bá lè bọ Ṣàngó tó bá lè gbàdúrà ẹ lọ máa gbàdúrà tẹ bá push wọn débì kan tó bá ń rán àwọn èèyàn lọ sínú ibẹ̀ yẹn àwọn pípìn yẹn máa pa gbogbo àwọn pípìn yẹn dànù ẹdẹ máa ní collateral damage ẹ lọ wo ọjọ́ tí mo ti kọ kinní yẹn síbí date ìjọ́ tí mo ti gbé sórí page mi mo kọ́kọ́ ṣe update mo fẹ́ lọ wo date ìjọ́ tí mo gbé sórí page mi. You don't want to record that. Otherwise, no, call Lele. That's it. Number. We are 3 days ago in a situation where ransom means more victims. Oh God, save our captives from collateral damage. But àwọn èèyàn lè má understand bí mo ṣe máa ń kọ nǹkan mi. Mo ti fọ̀ sí mo ti mọ̀ pé nǹkan báyìí máa ṣẹlẹ̀. Tẹ́ bá ní pé fẹ́ lo drones ṣé ẹ mọ point táwọn ọmọ yín wà láti protect wọn àbí ẹ fi pé máa wò wọ́n látòkè abẹ́ mọ́ gbogbo wọn. A ní àdúrà àwọn iye bàgẹ̀bàgẹ̀ àwọn pásítọ̀ mo fẹ́ àwọn pásítọ̀ olóróró pásítọ̀ sọ̀sọ́dòru àdúrà yín lẹ nídìí nísìn pé kí àwọn pípù yẹn kí èdè wọn dàrú fúnra wọn kọ́ Ọlọ́run bí wọ́n ní ọkàn bá wà ní ìkáwọ́ Ọlọ́run ó máa ń yí bí ìṣàn omi kó dà wọ́n lédèrú kó dẹ̀ kó àwọn ọmọ yín síta bó tiẹ̀ jẹ́ pé gbogbo nǹkan tọ́lọ́run máa ṣe kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe bọ̀ nǹkan tọ́lọ́run máa ṣe tí ò ní ṣe ló pọ̀ késìrásìrà what will be but let me tell you when we push the government pé nìkan nǹkan tí wọ́n lè ṣe ni mo ti sọ fún yín yẹn force tó bá dẹ̀ lo force gbogbo àwọn ọmọ yẹn ló máa lọ. Àfi tí government kan bá ń tàn yín kò sí ibi tán ti wọ́n ní negotiate honestly it's dangerous it's risky it's even more dangerous than bó ṣe kóyàn yìí lọ tán bá negotiate wọ́n lè kó 20 lójúmọ́ láàrin ọ̀sẹ̀ kan wọ́n lè kó 100 ìyẹn máa brutal gan kò wá ní síbi tí wọ́n ti ní wà
but force náà lè lò, force náà máa ń lò everywhere in the world, but àwọn tó máa ń lo force ẹ jẹ́ kí n sọ fún yín, wọ́n máa ti pọkàn sí ọ̀nà kan pé wọ́n wù bí pé everybody lọ má foko mi dáná pé force yẹn once and for all ní kẹ́ everybody lọ, so wọ́n á ṣe once and for all, àwọn tó wọn ò ní rírú ẹ̀ mọ́, but Ọlọ́run má fi wá ṣe sábàbí ibi, Ọlọ́run má fi wá palẹ̀ ogun mọ́, Ọlọ́run má jẹ́ kára rẹ̀ fẹsẹ̀ sí. Do you want that? Ṣé tó bá jẹ́yàn mi ni ṣé mi máa sọ pé kí gọ́ọ̀mẹ̀ntì lọ lo force? Tó bá jẹ́yàn wọ ni ṣé wà ní kí gọ́ọ̀mẹ̀ntì lọ lo force? Ẹ jẹ́ ká tiẹ̀ try Ọlọ́run àwọn bàbá wa, ẹ̀yin bàbá, ẹ̀yin sínú apostle, ẹ̀yin aládùúrà, gbogbo ẹ̀yin online pastors, eléyìí ti kọjá ìtẹ́ sọ pé àwẹ̀, ẹ gbàdúrà, ẹ rún àṣẹ, ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ́ lè sà, ẹ sà sí wọn, ẹ fẹ́ nǹkan sínú afẹ́fẹ́ kí wọ́n sùn lọ, otherwise kò sí nǹkan tí gọ́ọ̀mẹ̀ntì lè ṣe. Honestly, and I can tell you for free 100% is political. Wallahi, ó wà political. Tẹ́ bá rí gbogbo àwọn nǹkan tí wọ́n tó lọ tí wọ́n béèrè lọ, ìjọ́ wo lẹ ti gbọ́ pé bandit ní kó lọ sanwó sí account ní Benin? Ìjọ́ wo lẹ ti gbọ́ rí? Wọ́n ní àwọn wọ́n dẹ̀ fẹ́ fi dá yìí ẹgbọ́ o torí olórí burúkú yín kí ń gbọ́rọ̀ Chinese whispers kọ́ máa lójú kẹ́ lè dàrú ni. Don't allow yourself to be used. Ẹ lọ tẹra mádùúrà. Gbogbo àwọn tó bá dà gọ́ọ̀mẹ̀ntì tí ń bá gain tó ti ń negotiate. Aha, ẹ̀yin tèmi tẹ́ ń bá wa àwọn fídíòs wa ní gbogbo ìgbà, ẹ ṣé àdúpẹ́ o. Èmi ni mo tún gbé wá yìí látọ̀dọ̀ Yínká TNT. Gbogbo wa la mọ̀ Yínká TNT. Ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀, kí ni Yínká TNT fẹ́ sọ nínú fídíò yìí. Ó yá, ẹ máa bá mi wò, kẹ́ máa bá mi like, kẹ́ máa bá mi share, kẹ́ máa comment. Ẹ jọ̀ọ́ ẹ make sure pé ẹ wò dé parí. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ ni tẹ́ fi ń gbọ́ wá kò ní di. Ọwọ́ tẹ́ wá fi ń share, tẹ́ fi ń like, tẹ́ fi ń comment, tẹ́ fi ń subscribe, ẹ ní fi gbọ́mọ sí. Bẹ́ẹ̀ ni ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ jọ̀ọ́ ẹ tẹ subscribe button yín, ọ̀fẹ́ ni, kò ná yín lówó, kò ná yín ní extra data. Till I come your way again. Bye bye.